ọ àní Ọlọ́run mi mọ̀ mi mojú Ọlọ́run yẹ kọ́lọ́ máa bínú lẹ́yìn kọ́kọ́ máa pa àwọn èèyàn dànù nínú ṣọ́ọ̀ṣì. Ṣọ́ọ̀ṣì ni irọ́ wà jù rẹ́dí àti sòótọ́. There are a lot of lies in the church. Ọ̀rẹ́ ẹ tó máa rì ìwọ fáìn jùlọ ọmọ èèyàn jùlọ oní connection jùlọ ìwọ ti lówó kó tó mọ̀ pé òun ti ẹ̀ lówó láyé ìwọ ti ń gbé ọkùnrin gidi ó wá ń ṣe marriage ó tẹ̀lé jọ̀tọ̀rọ̀ lọ ṣé èrò kan ò ní flow lọ́kàn ẹ̀ díẹ̀ wípé ṣé ajá ló fáìn tó lè èmi wàá tí ì máa rì báwo ló ṣe ṣe ìyẹn ní o ìkejì. Secondly, àbúrò ẹ ó ra mọ́tò tuntun ó kọ́lé òun ló ń fún ẹ lówó and the person is feeding you. ṣé o ní jẹ́ Bilisi fún. Will you not be an evil person to the person? wàá jẹ́ Bilisi fún ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin ọmọ lọ lẹ́ẹ̀kan ṣoṣo. Let's be truthful for once. ẹ jẹ́ èṣù fún ẹ jẹ́ Bilisi lẹ máa jẹ́ fún. We are going to be evil to the person. wàá dún àbúrò mi ló ń fún mi lówó. You will wonder that your younger ones are feeding you. owó tó nìyẹn náà ò ṣe gbé fún mi. You will be saying that riches, why can't God give it to you? Bilisi ló rò yẹn o. That is evil. ní ọjọ́ kọjọ́ tí o bá ṣe lọ bá tó ní àbúrò mi jọba bìnrin jẹ sáré rí bíi. Whenever you go and meet that your younger one, 50,000 lọ́wọ́ ẹ. to get any amount of money. tó sọ fún ẹ pé ẹ̀gbọ́n mi And the person is telling owó you pọ̀ lọ́wọ́ mi ń sìn. that he doesn't have much. mi ò dá rárá ní sùúrù fún mi bí ọ̀sẹ̀ mẹ́ta sòótọ́ fún rẹ sòótọ́. Be truthful. níbẹ̀ yẹn inú á bí ẹ. Instantly you will be annoyed. kò jẹ́ pásítọ̀ kò jẹ́ bíṣọ̀bù kò jẹ́ matter your pope position. wàá rò pé ó dẹ̀ lóhùn lówó kó wá fẹ́ pa ẹ́ kó lè bá rí èrò yẹn rò dáadáa kéèyàn kan wá ọmọ ṣẹ́ ẹ̀ kó wá kówó kan wá kó wá sọ pé kó kówó yẹn padà kówó yẹn ò pé á wò yí pé ṣèbí á sì gbowó yẹn nítorí mi ná á lè fún mi ní tèmi yẹn á dẹ̀ máa jà yókù ṣùgbọ́n àbúrò mi ti ní ìgbéraga jù bóyá ìyá wa ṣe nǹkan kan fún òun nìkan kó wá jẹ́ ní ti yà like kó máa jẹ́ pọ̀ rẹ̀ ló ń sọ ṣé Bilisi ò ní ṣẹlẹ̀ ẹ ṣe wá ń purọ́ pé ẹ kì í ṣe ní Bilisi gbogbo ọjọ́ wa ń bí ẹni Bilisi ni wá pátápátá. Every one of us here, we are all evil persons. kò sí ẹnikẹ́ni There is no one tínú ẹ dùn títí that is very, wípé very happy ẹgbẹ́ òun that his own peer àbí group ẹni tó òun or the person that tóun is not fún up to him, lóúnjẹ that is feeding, ó wá ga jù òun lọ. that the person now is. ó mọ nǹkan méjì tó wà nílé ayé ni kí ló wá sílé ayé kí ló ń wá síwájú Ọlọ́run nǹkan méjì láyé Two things made kí n this sọ world. pé ń sìn nítorí ohun tá a jẹ Those things that we want to àtòhun tá a become jẹ and those things that we want to eat. nǹkan méjì tó wà nílé ayé nìyẹn. These are the two things that we have here on sọ earth. pé kò ṣe torí tá a jẹ ló ṣe wá sí ṣọ́ọ̀ṣì. Tell me that it is not what you want to become that you are here in the church. sọ pé ìjáde àti ìwọlé ẹ kò ń ṣe nítorí pé ohun tó fẹ́ jẹ àtòhun tó fẹ́ jẹ. Tell me that you're going out and you're coming in is not because of what you want to eat. àdúrà iwájú Ọlọ́run nítorí ohun tó fẹ́ jẹ àtòhun tó fẹ́ jẹ ni. Your coming to the church is because of your ambition. bẹ́ẹ̀ kọ́ Is that not so? ẹ máa dúpẹ́ ẹ máa sòótọ́ lẹ́ẹ̀kan ṣoṣo báyìí. ohun tí ilé ayé wà fún nìyẹn kò sí interest kankan lẹ́nìwíà mo dẹ̀ like ẹni yìí There's no o other interest. mo dẹ̀ like kìíní yẹn nítorí ohun tó jẹ àti ohun tó fẹ́ jẹ ni. When you see something, it is because of what you want to eat and what you want to become. torí tó fẹ́ jẹ àti ohun tó fẹ́ jẹ. What you want to eat and what you want to become. lọ rú dáadáa. Think kò sí very well. being you Jonathan being you Ọbásanjọ́ No being you matter your Pope position. being you President being you Primate. títẹ̀mí ẹyọ kan ni o Mine is one, ẹyọ kan just one. nítorí ohun tó fẹ́ jẹ́. What you want to become. bí tí bá ti jẹ́ kínní ẹni náà máa lè ṣe báyìí fún That máa lè at ṣe the báyìí time fẹ́ni you máa lè achieve ṣe báyìí this fẹ́ni your máa lè ṣe báyìí fẹ́ni máa lè ṣe báyìí fẹ́ni. You can bless others. kò ń ṣe torí ohun tá a fẹ́ jẹ. What you want to eat. bẹ̀tẹ̀ mi sọ fẹ́ nítorí pé ohun tó fẹ́ jẹ́ àti ohun tó fẹ́ jẹ. But I'm tèmi telling ni you pé that Ọlọ́run ti bá fà ẹ́ tó bá fà mí débì mine is that when God to tí take mo me ṣe here, kínní kí and ni I mo can lè do ṣe this,
What are the things that I can do also? àwọn tó bá mi lọ sóṣogbo nígbà tá a débẹ̀ Those that anybody sọ pé torí nǹkan ti fẹ́ jẹ́ ni mo ṣe lọ no one said. ṣùgbọ́n torí nǹkan ti fẹ́ jẹ́ But because tí mo of dẹ̀ what débẹ̀ I èmi kọ́ mo know, fẹ́ jẹ nǹkan kan ẹ̀ sà ṣe lè bá mi ṣe nǹkan ẹ̀ eléyìí ò tí ì lè ṣe báyìí o báyìí ẹ lè bá mi ṣe lé kò tí ì lè ṣe báyìí ẹ lè lé nǹkan òkè ilé ṣíṣe ṣe àwò bá ṣe máa ṣe nítorí ti fẹ́ jẹ́ nìyẹn o because of what you want to become. kò ń ṣe fúnra mi o It is not for myself. fẹ́lòmíì ni It is for someone else. bó jẹ́ fara mi màá ní ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ bó jẹ́ o ti fẹ́ jẹ́ àti o ti fẹ́ jẹ ni ṣé màá mẹ́nìkan kan dání. If it is for myself, I won't take anyone along. ẹ mi ò ní mẹ́nikẹ́ni dání màá dá lọ I would go there alone. màá dá pa màá dá kún màá dá jẹ màá dá débẹ̀ ó tán. ṣùgbọ́n a ní àǹfààní àmọ́ rírì àǹfààní yẹn. But because we have opportunity and we don't know the usefulness of it, Bilisi evil. ní bẹ́ẹ̀ ni Bilisi rìn o. Work with any evil person. wọ́n mọ Bilisi ọmọ Bilisi An evil child. ọmọ Bilisi Evil child. ó jẹ bàbá ẹ̀ níyà ọdún 5 Made the father suffer for 5 years. ó wá lóun tú bàbá wọn sílẹ̀ ní age 68. Telling that he has released the father at that age. ṣé kò ṣe ọmọ Bilisi bẹ́ẹ̀ yẹn. Is that not an evil child? ìgbà lójú àpá ojú ègbò fẹ́ di ojú ara How can a scar become the flesh? ẹni tó ti jẹ níyà tó Someone ti that dà has láàmú. suffered, someone that has been troubled. bàbá ẹ̀ ọ̀rẹ́ gómìnà méjì ni The àwọn father gómìnà is yẹn the friend wọn ọ̀dẹ̀ rí ṣe mọ́. The two governors are ex. ṣùgbọ́n nígbà tí àwọn ilé wà lórí àga But when they were Bàbá when they ẹ̀. were still in office, a sọ fún gómìnà báyìí ni kò ṣe á ṣe the father will direct á governor. ní ọ̀nà báyìí ni kò gbà á gbà á We tell the father that this is the á gbà kan fáwọn èèyàn He will tell people, he will bless people. ọjọ́ tó bá ti dìgbà ti tiẹ̀ But by the time Complain it gets to now your wà. time, there will be lots of complaint. o rò pé Bilisi nìyẹn. Can't you see that that is evil? ìwọ tó ń fi tipátipá ṣe nǹkan You that you are making wípé effort. ìwọ tó fẹ́ ṣe tipátipá. Bilisi will earn money by all means. That is why. Even when you are not listening, what you cannot get, not get by all means. Can't see that that is evil. You a lady that wants to get married. You are that is married. You want to destroy your life. That means you are evil person. Jezebel. You have lots of some of them they are the children. Some people they will sit down in the position where it is not meant for them. That's not an evil person. Means that person is an evil person. Check yourself very well. There is a spirit of evil in you. Tell God that He should remove that kind of spirit. tí ọkọ ẹ bá fẹ́ ìyàwó mi wọ́n á gbé yín sínú ilé If your wife will get wọ́n á yàwó ọ̀tẹ̀ bá lọ́kùnrin yẹn someone else, ṣé o lù ú. ẹ̀yin méjèèjì ẹ ó padà the two wives will kill the man, kójọ ọ̀dẹ̀ ọkùnrin even when the man is a fool. ọ̀dẹ̀ ọkùnrin wọ́n á gba ìyàwó yín sílé. That ó ní lo oṣù mẹ́fà àwọn ẹ̀ àwọn gba ẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n á gba ẹsẹ̀ wá lójú ẹ̀ will trouble him. tọ́lá lójú ẹ̀ káwá sẹ́yìn lọ́dọọdọ. ìjọba tó lè káwá lọ òun ẹ̀ láàrin ọdún kan nìyẹn o bàtà tí kò wẹ́ yẹn àwọn àtàkùn kẹ̀kẹ́ àti ìsẹ̀mí ẹ̀ láwọn ìgbé náà lóṣù. Bilisi obìnrin Evil women are evil. Bilisi ọkùnrin Men are also evil. Bilisi lówó Money is evil. Bilisi lọ́wọ́ ajé When you are looking for your fast, ọmọ táwọn jẹ Bilisi ni what we are going to eat it is evil. ọmọ táwọn jẹ Bilisi ni Our ambition is evil. ẹlòmí àwọn àgbẹ̀jẹ̀ tó yípo Some people they kill their neighbor because of position they want to get to. èèyàn mẹ́ta wọn kájà èèyàn kájà èèyàn kọ́ If people will be selling, another person will
wá ṣọ́ọ̀ṣì lé mi sìn. As you are here in the church. oníṣẹ̀lẹ̀ sí o ṣàbíyẹn. ó wá kó kárí pẹ́ bí igi òun ta. ẹ̀fọ́ náà wá kọjá sí pẹ́ẹ́pẹ́ tó ta yẹn. obìnrin yẹn. Another competitor with you. wọ́n máa ń dé ọ̀pọ̀ ẹni yẹn ìwọ́lẹ̀ rẹ̀ òun sọ̀rọ̀ àyà òun fa òní ìwà. ọmọ tó lè ní wọ́n rà ẹni yẹn wọ́n rà wọ́n rà wọ́n rà tiẹ̀ oṣù sọ́jà oṣù kó lọ sọ́jà lẹ́ẹ̀ka tiẹ̀ yẹn ó wà bẹ́ẹ̀ bákúrọ̀ ó nínú èrò bísísì no sọ̀rọ̀ wàá ọlọ́dà wà kàdúrà sọ̀rọ̀ orí ẹgbẹ́ wọ́n rẹ̀ káwọn lẹ́nu. tó o bá fẹ́ tó yà lé kiri o tó bá fẹ́ tó yà lé kiri yẹn. àwọn tó sọ̀yà yẹn ní wàá tó lè wá sọ pé àwọn àpá ẹ̀ sọ fún àpò ní èso ẹ̀ wípé ó lè ṣe wípé sórí ìjọ ní ìtajà yẹn. lọ́dún ní kúkúrú láì sí. lọ́dún ní kúkú sí ibẹ̀. wàá kà sí o. ó yẹ kí o gbé tó dání. kó sùn. o máa ń kó sí ní táyì rẹ. torí pé o fẹ́ àtìfù ìbísí ọkùnrin ìbísí ni. ẹni tó máa ń gbé ẹgbẹ́ lọ sí church lọ fẹ́ tó ọmọ làkejì ẹ̀sùn pásítọ̀ ẹ̀ èèyàn ìbísí ni. ẹni tó ń fi ẹjọ́ ìyàwó ẹ̀ lórí kò sí bó ṣe fẹ́ lọ́jọ́ ìyàwó ẹ̀ pásítọ̀. ó nínú káká ẹ̀bẹ̀ ibi ọ̀la. ẹni ìbísí o. mo gbọ́ obìnrin náà lọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ pásítọ̀. ẹni ìbísí náà ni. olùgbé ẹni ìbísí gbogbo wa. kọ́lọ̀ ọ̀hún ẹni ìbísí yẹn kó mú kúrò lọ́wọ́. ẹni ìbísí. Evil person. táà ní ìbísí sá. Have you not given birth to evil children? ọmọ ẹ̀ jáde bàbá kọ́kọ́ pé ó pákéjì rọ. Your child stole and you are ṣé bàbá àwọn ẹ̀ tó ọ̀dẹ́ ẹ̀ ní sí. sending the child to ẹni tó ń pa lẹ́sẹ̀kẹsẹ̀ náà yìí wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀. one that is shot dead. ọmọ ẹ̀ jáde bí kan olúwọ́n ọmọ ẹ̀ sí bí kan. That the child stole somewhere. ọmọ ẹ̀ jáde rẹ̀. The child stole somewhere. ọdún la gidi. And you are still saying that it is not so. ó yẹ lẹ́nu. You can still talk. ẹni ìbísí nínú ìwọlẹ̀. Can't you see that that kind of man is an evil person? ó ní bẹ́ẹ̀ ìbísí ṣe sẹ́yìn. máa yà sọ ìbísí o. Do not do good that will become evil to you. sọ́dọ̀ àwọn akẹ́kẹ́ ìbísí jù sọ́dọ̀ ẹni tó máa tutù. Those that are ẹ̀gbọ́n mi sọ̀rọ̀. those that don't talk. tọ́jú wọn tutù. Those that ẹ are sọ̀rọ̀ láti àwọn òun náà. those that are introvert. ẹni ìbísí ni wọ́n obìnrin wọn. They are watchful. They are all set of people. irọ́ ló wá. tí wọ́n fi ká ẹ́. They are going to destroy you. gbogbo àkókò ọlọ́run ni ìbísí ayé àwọn òun náà. oníṣẹ́ tó kí ni kẹsẹ̀ ọkùnrin á. Book of Judges. tí ọlọ́run bá kó ẹ lọ́wọ́ ẹ bìlísì. When the Lord deliver you from evil people, máa sì ti bìlísì wá o. you to don't go where there is evil. ẹni bìlísì ló bẹ́ẹ̀ ní tiẹ̀ náà. If evil spirits in you also, kọ́ọ̀ bẹ́ẹ̀ lọ́nà o. tell God that you remove it. torí pé ìwà abẹ́ ni bìlísì. Because everyone tí bìlísì rẹ̀ ti dé. and when this evil comes, bìlísì rẹ̀ bá ti dé. when it comes, ìṣòro tó a máa ìgbà máa pọ́ìntì bìlísì ni. we are not going to be truthful. We will only be proving things false. ọmọ yẹn ti finish bàbá ẹ̀ bá lọ finish ẹ̀ kọ́ lóun filẹ̀ 68. àbáyọ̀ ẹ̀ balance. The daughter has destroyed the man, and the man gbogbo àìsàn yóò tẹ ọ̀rọ̀ àná hypertension diabetes rheumatism orí fífọ́ malaria ọ̀hún malaria kan wà kò lóògùn mọ́ ó wà lára tiẹ̀ hypertension rẹ̀ wọ́n ní grade tó wà yẹn wọ́n lè fowó kọ̀ọ̀kan gbé wálẹ̀ mọ́ ó ti òdòdó ló ti òdòdó wọn gbódòdó
Bilisi dọ́kítọ̀. Èèyàn Bilisi dọ́kítọ̀ dókítà. Láàárọ̀ ti wí. Àwọn ọmọ Ísírẹ́lì ti ṣe kúkúrú níwájú Olúwa. Wọ́n sì sin Báálímù. When anybody is having evil in his or her mind, the person will be going bad. Tóbi máa sọ lẹ́gbẹ̀ẹ́ àìlọ́ọ̀fẹ́ ọmọ sọ fún kiri máa àìlọ́ọ̀fẹ́ àìlọ́ọ̀fẹ́ Bilisi ni o. That is evil. Don't you know what they love? It is because of what they and what they want to become. How many people can say one person that you love me? See, I'm the same person. I love you. Any other person that you love. Some people don't for them to get married. We have evil right from the and it is still not. That the Lord should send that kind of evil. We are the evil in this world. We are shouting about the devil. It is an Israelite. That they are all evil people there. They are evil set of people. The Americans also, they are also evil set of people. You might not understand. When you get to that country, Israel today, they look at it critically. They might every one of them, every foreigner there. But that is it means you are an evil person to them. America has created a lot of evil, and that evil is generated to this country. The evil that came, our government, they are not in understanding. We are using evil to fight evil. That is how it is. If your thought is having evil, you will be disturbed. Those things you want to try and get it by force. And we have a lot of people like that here. The person that is not having good character, is that person not an evil person? Who are those that you have shown? Who are thought evil too? I went to someone. I was told that in the head that is reason why the governor doesn't remove the car because of what is there. And I'm interested in that kind of thing. I want to know that. Even people, they are deceptive. Even people, they are deceptive. I also when I got there,
má lọ o ọsẹ tó ní ọsẹ tó. nítorí pé ìyìnbó tó wà lórí èyí ó ti ń ṣe kan ní. what is underneath his car is using it for something else. mo dá olókè no problem. nígbà tí mo wá débẹ̀ tó jókòó. ẹ̀dá ẹ̀kọ́ tẹ̀ wáyé lọ. mo rí ma ló fi bọ́ọ̀lù láyé lọ́wọ́. thinking of how àwọn ọ̀rẹ́ tí ẹ bá dà sí inú ọwọ́ oríṣiríṣi ní ìlú ló máa wọ̀ lọ́dún ẹ̀. ayẹyẹ obìnrin náà ọkọ̀ olùkọ́ lọ́wọ́ lọ́dún ẹ̀. ọkọ̀ onídìbìtì ọkọ̀ olùkọ́ lọ́wọ́ ẹ̀. Froster, they also have the jẹ́ ọkọ̀ onídìbìtì. is the man of the day. mo bá dúró. I was standing. ṣé o Bilisi ẹ̀ẹ́dẹ̀rẹ̀ Bilisi rẹ̀ ọmọ yìí kò ní mo gbé Bilisi àgbẹ̀ wọn ní ẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó lè fún aṣọ fún yín pé ẹ̀ẹ́dẹ̀rẹ̀ yọ o ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wàhálà ṣojú wàhálà ti dé àwọn ọgbọ́n ó ní agbára ó ní owó ó lè fẹ́. If you have money or you are strong. Police station agboolé Bilisi ni. Police station is the village. ọlọ́pàá ẹni Bilisi ọlọ́pàá. Policemen are also. kọ́tọ́ rẹ̀ ẹni Bilisi ni wọ́n. wọ́n kọ́ ẹ̀rọ rẹ̀. If you call policemen they will laugh with you. dídú ẹ̀ dáadáa ni o máa bá ara rẹ̀ ni o. sọ́rí Bilisi ò dáa. Evil is bad. sọ́sí kan ti sàdé àmọ́ àjọ ọgbọ́n àyà ni ọgbọ́n wọn. By the time the evil comes out, they will be fasting. wọ́n á gbé ẹ̀sìká PDP o. And how you become that political party ẹ̀sìká PDP. that you are now. wọ́n yóò yára ní rẹ̀ bí PDP ló lọ. wọ́n yẹ ẹ̀ wá pọ̀. ìdàgbọ́ ó bá pọ̀. ìlú ní ẹ̀sìn lọ́wọ́ èèyàn. Why you kò lè yàgò èèyàn ẹni Bilisi ò dáa. ìlú ní ẹ̀sìn ní ẹ̀rẹ́ ni mo fẹ́ pọ̀ dáadáa. I was looking at the air mi ò rí ọ̀rọ̀ rẹ̀ o. and there was nothing there. mi ò rí kankan nílẹ̀. There was nothing in his head. ṣé ìjọba Bilisi ò bá wọn rìn? ó ní ká ìmọ̀ ọ̀pọ̀ ẹni Bilisi. I'm not taking advice from evil people. Second lesson kàtúmọ̀ lọ lórí àgbọ̀sọ̀ ojú second lesson kí ló ti wí. Second lesson Matthew 12:10. lẹ́yìn àti gbé. òṣè máa lọ lọ́rọ̀ tí ìjọba Bilisi náà wá sí ọ̀dọ̀ ẹ When evil people, tí wọ́n bá ní sẹ́ni Bilisi if they are not evil, ó ní máa ń bí wọ́n sọ pé o you will not listen to thoughts behind. ṣẹlẹ̀ ìjọba jẹ́ ìdàdà. What is good? Nigeria newspaper. Wọ́n á lọ tó pèsè kọ́nà. The Nigerian press will not say it. Àlẹ́ ẹ̀rọ. They just make it very small. Ṣùgbọ́n wọ́n ń lé gọ́ọ̀nà kan. But when they hear that, Ó ṣubú epo ní ọ̀. one governor, Ẹ̀yẹ kan. Wọ́n á yà. Bẹ́sẹ̀ ti kọ́ yẹn. those press Wọ́n yà sọ̀rọ̀ pépà kàkàkà. worldwide, Wọ́n fi tẹ̀lé kẹta sí. Torí pé o jẹ́ ìròyìn. because that is the bad news. Bẹ́ẹ̀ ni wà As you are, ẹ fẹ́ tú ìròyìn burúkú. Ẹ̀yà ìròyìn tó dáa. you want to listen to bad news, you want to listen to good news. Àná bó jẹ́ bí àgbàdo fẹ́ ṣílẹ̀ sọ̀rọ̀ ìlọ gidi. As this man, as this our other man, Sọ̀rọ̀ in the house, ìyẹn bá bẹ tó lè lè fún mi wá ọjọ́ ìyá tẹ̀ kó sábà tó máa dé ẹjẹ́ àfúrà sọ̀rọ̀ tọ́ ṣé ìyẹn bá bẹ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tó bọ̀ ó fún àṣẹ lọ́dún. Kí ló máa ṣẹlẹ̀ ẹ̀rọ tó tọ́? gbogbo yìí lẹ máa bá sóbọ̀ ṣe mí ti pé sóbọ̀ wá nítorí pé wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀
torí kàtà ti gbọ́ lẹ́nu ẹ̀ yẹn wẹ́wẹ́. Ṣé rí ẹ máa hélè yan o. Do not hail anyone. Well, bẹ́ẹ̀ bá ń pàtẹ́wọ́. By the time you are clapping. Sórí àtẹ́wọ́ yẹn máa bó ṣe ń dún létí tèmi àtẹ́wọ́ bìlísì lẹ́ ń pa fún mi yẹn. Anyhow. Ẹ ẹ ṣe pé ọkọ̀ sí ìdílé ayé yìí nọ́ọ̀tì báyẹn kò ní jẹ́ ìlànà bọ́ọ̀lù rí báyìí lẹ́lẹ̀ you're working 10 times kò ní máa yẹn o lè jù kò ní lórí mo ti di ẹ̀rọ ìnáwó kò ní bẹ̀rù kò ní lórí ọmọ ènìyàn ẹni bìlísì náà ẹ̀yọ́ àpàtà bìlísì pé máa tọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ̀yọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bí sí lébì inú wa ò lè lù sí mọ́ tó bá ti dára ẹni àti bọ́ọ̀lù wa ẹ̀wá pẹ̀lú àpò ẹ̀wà yẹn gbogbo ẹ̀yọ́ ìgbìyàn lọ ọlọ́wọ́ yà wọ ìbìlísì lọ́rọ̀ ọlọ́wọ́ yà wọ ìbìlísì lọ́rọ̀. Láti máa pè àwọn ọkùnrin yẹn pé ẹ̀ka rẹ̀ nípa ẹ̀ sórí ìròyìn burúkú That kind of bad news. àwọn ibi sì láì láti spread it. Bad people, they want ẹni tó ọ̀bí ẹ̀ á ṣe ẹ̀ lọ. someone that knows the calling will call you by that. ṣé wọn bá ti fún ọmọ ọkọ yìí ń lo sókè náà pẹ̀lú yẹn He was not really the kind of person you are. báyọ̀ náà ní torí kí ẹ̀kọ́ tó dáa a máa spread it. Then he will spend that kind of time. ẹ̀kọ́ ló wé ẹ̀kọ́ yóò By that láàrin ẹgbẹ́ náà tó olùsọ̀mẹ́ta olùbàdàn tó bá pè lọ́wọ́ ẹ̀ he will always ask you. ayé wà sílẹ̀ sí tiẹ̀ ìfúnni kí kú mi sọ àmì kọ̀ọ̀mí ọdún ṣẹlẹ̀ sí. Because what is happening to the person is good news. And someone got a kò sẹ́ni wọ́n sẹ́ni tẹ́sí sí ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ tó wọ́n. text you for that. bẹ̀rẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mi ọ̀pá And by the time you are the head of bad news, fóònù yẹn wọ́n á sẹ́ni tẹ́sí wọ́n á ti pè the bad news kí wọ́n á bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì. ìyá ìdílé bèrè pé ọmọ ẹ̀ ó ti yìn ọ̀pá o. they will spread the news. torí pé ní wọn á kò sí nǹkan tó bá ká. Because we are always happy to what is bad. Evil is in us. arábìnrin kan dídí ẹ̀sìn ni There is a woman. ó ní owó tó ọkọ ẹ̀ lọ. She's worthy more than the other. ọkọ ilé mẹ́ta And she has built 3 houses. dikines kò sọ fún ọbẹ̀ òun ní. And she didn't inform the husband. ó kú lọ sí ilé yẹn. Then she went to the ó house. sọ fún ọkọ ẹ̀ wípé àwọn oṣù owó ilé. ṣẹlẹ̀ ní sinmi ọ̀rẹ́ yẹn. èmi lè wá sọ pé ẹni bí sinmi ọ̀rẹ́ yẹn olúmọ ní àlùsọ orí àdúgbò kọ. ó ní dikines ìgbà tó bá jẹ́ dikines kọ́ orí àdúgbò kọ fún. ọ̀nà àlọ́ bìsí. máa ṣe àbúrò ọdún wa ní gbogbo ìgbà. Always say the Lord's Prayer at all time. ẹlòmíì kì í jẹ́ àbàmì bìsí. Some ẹlòmíì kì í jẹ́ ẹ̀jẹ̀ máa wà bìsí àti bàbá. why some will be sitting there on their own. People máa ṣe ẹgbẹ́ owó ọ̀dọ̀ ló máa ń lọ. like the kind of person that what you cannot get easily. bìsí máa lẹ́yìn. Evil has its
own repercussions. Jẹ́ ìṣòro ní ìfún ẹ. Àwọn tó ń jí gbé yẹn. Those children that were kidnapped. Ẹ ṣe jẹ́ ká ronú báyìí. Can't we think like this? Ṣé ẹ pé ó lè dé sí ọkùnrin lè dé ìyá ayé ìgbà tó ti ṣe àwọn àṣìṣe wọn kúkú rí káńtì pé ìyá yẹn náà jẹ. Can't it be something that they Ló fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àìṣe ronú sí fẹ́ sọ̀rọ̀ ní ọ̀nà míì. I want to talk in another dimension. Ṣé ẹyẹ wọ̀? Can't you see that that can be possible? Ẹlẹ́ṣẹ̀ kùn lè lọ láì jẹ̀yà. No sinner can Kò sí ẹ̀rọ lọ́wọ́ gbàgbọ́. even when you Kò sí ẹni ọlọ́wọ́ dẹ́ àtúntò kan mọ́. there is no new man again. Àbíkí àdìsọ̀ wà àlọ́ àpàdà títí táwọn àjọ táwọn padà mọ́. Táwọn padà mọ́ kò tẹ́ ní wọ́n lẹ̀ ọdún wa máa jẹ́ kí n máa kó ní ibi pásọ̀ pé lẹ́yìn ikú ìdájọ́ lẹ́yìn ìdájọ́ ìmọ̀ta àdájọ́ pé kò tí sí ìgbàlódọ̀ rẹ̀. There is nothing like Tó that. bá wà ìgbẹ́ lẹ́yìn ikú ìdájọ́ kò yẹ kí ká wà nínú ìlú náà. Àbí lẹ́yìn ikú ìdájọ́ kò yẹ kí After death, a ti máa bí wọn. definitely you shouldn't give birth again. Bẹ́ẹ̀ ni wọ́n lè máa jẹ́ kí pásọ̀ máa bọ̀ wá jẹ́ torí pásọ̀ ìdájọ́ pásọ̀ ẹ má dá sí olóòlè jù. It is the difficult Orí one. pé nítorí tí ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ rẹ̀ jẹ́ àdótọ́ máa jẹ wọ́n ti sọ̀rọ̀ wọ́n What wọ́n I don't want to eat, I want to become. They misled a lot of people. Hallelujah. Olúwa ló ti wà. The Lord will answer our prayers. Nígbà tí mo kọ́ àwọn èèyàn sí Òṣogbo mò ń dúró mò ń wò pé òkè àwọn ọ̀ṣẹ̀lẹ̀ mi ò dá sí o nítorí ìgbẹ́jẹ́ Bilisi. Because I don't want to become evil. Èmi yẹn ti sọ lọ́rùn ní wọ́n ní kí n bèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ kí a bèrè lọ́wọ́ ní kí n bèrè lọ́wọ́ lọ́wọ́ ní pọ́ǹtì kí n fẹ́ bèrè lọ́wọ́ lọ́wọ́ One lọ́sẹ̀. thing I will ask from God, and I'm saying that what A sọ pé ààrẹ take decision. Mo lè sọ bẹ́ẹ̀ àlẹ́ fún ọ pé ní àlẹ́ ìdèmí o láì decision ní ara decision. tẹ̀lé kí n fẹ́ bèrè lọ́wọ́ lọ́wọ́. What do I want to ask Ó God? dàbí pé ẹni tí wọ́n fi wá sí yàrá ẹ̀. Just like someone that Pásọ̀ ó ní owó pípa kún mi àgbẹ̀ pọ̀ lórúkọ Jésù àkún mi. Bí ìyàwó wa bá pásọ̀ yẹn fẹ́ someone came to meet the àná pásọ̀ bá gbà ó ní pé òun ní owó. the pastor dreamt that he had money. Pásọ̀ ó wá rí pé ó kú ọ̀rọ̀ nínú dúrẹ̀ kò mọ bó ṣe bẹ̀rẹ̀. Then the pastor now saw money in the drawer and doesn't know how the money got there. Ó wá bí abẹ́rẹ́ ó máa rí nǹkan yá The nínú pastor now called the wife that he saw the ṣé ò bọ́ síbi mi ò bọ́ síbẹ̀. put money here. Kí lẹ sí kò lọ ní mo sọ yìí o. Put yourself in this Mi ò position. bọ́ síbẹ̀. Ok, mo lè rí owó kan tó dra yìí sí yìí o. And I saw money in my drawer. Àtẹ̀lé fi owó abẹ́rẹ́ kò dáhùn ló jẹ nílé. And we need money instantly. Ìyàwó ẹ̀ wá ní bẹ́ẹ̀. The wife now said, Bẹ́ẹ̀ lọ́wọ́ Olúwa. ask the Lord Ṣé owó yìí that the money ṣé ká tó and we spend it àbí ká wọ́n lọ? or we should not spend Ẹ̀yin it. ni pásọ̀ kò yẹ ká lọ yẹ. Ẹ dáhùn. Ẹ sọ̀rọ̀ lóhùn kan. Olúwa wà lọ́wọ́ ẹ̀ lòdì sí i. Sọ́ni kí stéèkì yẹn pásítọ̀ ló lè decide. The pastor cannot decide alone. Tó a bẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ ṣe tí a bẹ̀ ṣe Bilisi. Sọ́ni kà á pè sí ẹ lọ́wọ́ àní àwọn decide ká máa ṣe ẹgbẹ́ ìṣúlẹ̀yìn. Bẹ́ẹ̀ ni màá ṣe. Màá ṣe èyí ò gbọ́ ọkọ bẹ́ẹ̀ decide ká máa ṣe òfin. Àwọn bá yọ lọ sí àwọn wọn ọ̀tọ́ di mi dáadáa. Ìjọ ẹ̀ mọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. That was when I knew a lot of people, their attitude. Wọn ò béèrè nípa lọ sóde. I discovered that Ojú kan náà ní kó àwọn àwà á rẹpísẹ̀ntì yẹn dáadáa. Ṣùgbọ́n ilé ìyàtọ̀ bá wà lóde. Sáà lọ wọ Bilisi bẹ́ẹ̀. they will serve as Mo ní ìṣẹ̀lẹ̀ láti ọ̀dẹ̀ lọ báyìí. Bẹ́ẹ̀ ká àti sọ̀rọ̀. but we are not going to talk anything. Tó bá jókòó, máa wò. When you are sitting, Ah, you are looking everywhere, Ṣùgbọ́n àwọn àwọn ọkàn. but the Lord will be looking at the heart. Àwọn àṣeyẹyẹ àwọn olùwà ìwọ̀n. Àtúnkọ́ olùwà mú ìwà. Ìfẹ́ lọ Bilisi. Súnmọ́ kò wọ́n yàtọ̀ tó yẹ Bilisi ni. If you are someone is calling you person, get closer to that kind of person to know. Àfẹ́rú. Thank you, Reverend.
then the mother will call the other. Káyọ̀ pé kí ẹ yọ owó lọ mẹ́ta. Mo wà láwọn bíbélì kan lè mú lè gbà lọ àwọn. You like the same to the other person. Ìyá Bilisi ti wà. You have lot of Àti ọmọ Bilisi. and even then you Àti ìgbéyàwó Bilisi. and to marry evil Àti ọmọ Bilisi. and to marry evil husband too. So what is the next thing now? Wọ́n ṣàkóso olúwa gbogbo gbà. Always in the Lord's prayer and all night. Àwọn ọmọ Bilisi. Deliver us from our trespasses. Táwa Save ọmọ us Bilisi. from trespasses. Kàwé rẹ̀. nítorí nípa èso ni a fi mọ igi ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin tí ń ṣe ènìyàn kúkúrú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere. Ṣé dúró láti sọ̀rọ̀ rere? To say Ẹ ló ń sọ̀rọ̀ rere láyé tiẹ̀. people they can never see what is good in their lifetime. Mo bẹ̀ àwọn ọlọ́run. I beseech you, children of God. Má ti bẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn burúkú. Don't be a category of people that say bad things Nítorí ìgbà tó jẹ́ because of what you want to become. ọba àlè jẹ́. Don't destroy other people's life. Wá ìgbà tó fẹ́ rèé. This is what you want. Wá ìgbà tó bá fẹ́ fẹ́ ìyàwó. Ìlọ́wọ́ ìyàwó ṣé ìgbà tó bá fẹ́ wà á When fẹ́. you want to get married, Á lè bẹ̀rẹ̀. that what you want that Bẹ́ẹ̀ni ẹ̀ yóò tó àjọ àtàrí òkú tó wá ní wọlé. by the time you not take the Ṣé shot, ìgbà tó fẹ́ yẹn? those things that you don't want, Láwọn ṣe. so that the things you want to be doing. Àyẹ̀wò. Ìwà tó lọ kọ yẹn àwọn ẹ̀sìn ní ṣe. Those attitude you said you don't want, that's the what Òṣèlú wà pé ẹ̀sẹ̀ òní dúró. you believe that she's now family in the wife in the house, Kò lè rí bẹ́ẹ̀. and it is not so. Kí ni ìsìn máa wà? So that to prevent evil, Mo mọ owó ṣe. know something very well before you do it. Ìgbà tó lè kà ṣe arábìnrin káyọ̀ wọ́n. What you do with evil, you will reap the evil of it. Ìyẹn máa gbé ìdọ̀sórí ilẹ̀ mi. Someone said don't Ó put lè it, dé àdìgẹ́jọ́ wà lórí ìdọ̀tí ẹ̀ lórí ilẹ̀. and you are doing it by force. Olùdó ìbílísì ló ń wá You ẹ̀. have to see that you are looking for evil. Ẹ̀yin ìyá tí ẹ̀mí ìbílísì ń bẹ ní That you have to ẹ̀ ṣe yí padà. can't you change Lè ní káwọn ọmọ yín kó ẹ̀kọ́ rere lára yín. so that your children can learn what is good from you. Kí ló dé wí? nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun ni ẹnu sọ ènìyàn rere láti ní ìṣúná nínú ọkàn rẹ̀ ní kó ohun rere jáde wá àti ènìyàn kúkúrú láti ní ìṣúná kúkúrú ní kó ohun kúkúrú jáde wá. Láti oríṣiríṣi ní gbogbo ṣùgbọ́n ìṣúra kan wà ní ayé ní ọkàn wa. Ẹ wà fún ọmọ ọkàn wa. There are some places in our mind, Ìsìn ni o. it is evil. Bàbá ní kò sí ìsọ́nù. Ó lè ṣe iṣẹ́ yọ orí sí làwọn ayé. You see a lot of evil people, Ṣùgbọ́n kò gbọ́dọ̀ wa. but we are not brothers. We just be looking at them O ò ní sọ̀rọ̀. O ò ní sọ̀rọ̀ rárá. and we won't utter any word. Ẹ jẹ́ aṣọ máa tó bí sí. Let us be very watchful of evil. Ẹ jẹ́ adáwọ́ nìkan bí sí. Let us stop what is evil. Ẹ jẹ́ adáwọ́ nìkan bí sí. Let us stop from what is evil completely. Wọ́n máa ń lo bí sí. Do not think evil. Má lè dé bí sí sọ̀rọ̀ àkejì Do rẹ̀. not be evil to your neighbor. Tó bá dá sọ̀rọ̀ àkejì rẹ̀, lẹ́yìn rẹ̀ kò sí. When your neighbor is doing well, you are happy about that. Jẹ́ kó o ní sọ̀rọ̀ ìbí sí o. And you let evil Olóòwò sọ̀rọ̀ ìbí sí. do and serve as evil. Ẹ̀yin obìnrin máa ṣàtúnṣe rẹ̀. Àwọn bí ẹ̀rẹ́ ìbí sí tó máa kọ́ ọmọ yín lọ́wọ́ rẹ̀ wà nínú rẹ̀. Àwọn ìbẹ̀rẹ̀ àwọn àdì ọ̀gá nílé. The maid will become the boss. Ó ti bí sí nìyẹn. That is evil. Iṣẹ́ ìbí sí yẹn ìṣe ló
things. Gbàgbé pé You have to believe that ìdájọ́ kan wà there is a judgment somewhere tí èèyàn ò kú lọ́wọ́. that no one can lie against. Ìwọ tó bá gbé rẹ̀ lẹ́rù lọ pè sílẹ̀. You that is taking what is not yours, go and return it. Ìwọ tó jẹ́ oníbìlísì ewé ìbí. You that you think evil, Kí ni ìbára ṣe máa ṣe? you are Ó lè jáwọ́ kúrò ní ìwé ìbí. looking for deceptive means. Why can't you stop? Ó lè jáwọ́ kúrò ní ìwé ìbí. Stop evil thoughts Kò wù rere. and begin to think of what. Ṣé o bá ti rọ ibi? By the time you think of Ìjà ìjà máa wà. there will be problems. Tó bá sọ̀rọ̀ torí ibi tó àwọn ọmọ yẹn. When you talk, Ìjà wà ọ̀fẹ́. because of the evil in you, there will be problems. Ìgbọ́n tó bá ti ní jẹ sọ fẹ́ yẹn pé o jẹ́ o. What you won't eat, tell the person Ẹ má that lọ pé mo fẹ́ jẹ mi ò jẹ mo fẹ́ jẹ mi ò jẹ. you know like Ẹ sì jẹ. it means you are an evil person if you do so. Fi inú mímọ́ ṣe máa ṣe dáadáa. Mú èrò Bilisi kó lọ́kàn. Always do things. Ẹ bá ti lè yàn fún báwọn yọ̀. When someone is being honored, you have to rejoice with them. Má sọ wípé ẹnìkan ṣubú. Do not look at the downfall of others. Ayọ̀ pé à. Do not be happy with the downfall of others. Ẹ máa gbàgbọ́ fún ọdún máa dà. And let us be praying for what is good. Obìnrin àwọn ní ìyẹn ló máa ń gbàgbọ́ àtúnṣe. I ask in the morning that Láì lè ti ara rẹ̀ nígbà àkọ́jọ́ àgbọ̀ àtúnṣe náà wọ́n lè kó láì ara tiẹ̀ máa lọ láti ọlọ́run wà lókè o. Láì tiẹ̀ òun gbà rẹ̀ òun gbà àdúrà àpè òun gbà rẹ̀ òun gbà àdúrà àpè náà ọ̀nà fún ẹ. that no one has to do so. Wẹ́ẹ̀ èdè òkúlẹ̀ ìjọba bẹ́ẹ̀ ni ó kù yóò kó lọ́wọ́ ẹ bá ṣe ọ̀rọ̀ àdá ó ti di lọ òun yà ní ìṣòro ẹ̀rọ ìdánsá ní ọ̀rọ̀ àtàwọn àgbà ẹ̀rọ ìdánsá ní ọ̀rọ̀ ẹgbẹ́ wọn àgbà ó lè dè dè Let us pray for this country that it will be better. Bilisi wa lè lẹ́yìn nàìjíríà lójú jù. It is because of